lẹ́ẹ̀kan sí àtúnkí gbogbo yín pátá gbogbo ẹ̀yin oníbàárà wa níbi gbogbo tẹ́ tí ń wò wá lókè jádò àti gbogbo àgbáyé mo kí yín lẹ́ẹ̀kan sí mo kí yín wípé happy weekend ojú òní ti gbogbo yín kí ni ohun tí mo mú wá bá yín o ní alẹ́ yìí àwọn egbògi mẹ́rin yìí òun ni mo máa sọ̀rọ̀ sí lé lórí ní alẹ́ yìí. Egbògi kìíní òun ni egbògi tí a ṣe tó ń ṣiṣẹ́ fún oògùn ìju téèyàn bá ní ìju which is fibroid. Èmi máa advice àwọn èèyàn pé má lọ ṣe operation lórí fibroid. Àwọn kan tá advice tí wọn ò tiẹ̀ gbọ́ gan tí wọ́n ṣe operation yẹn nígbà tó máa tó bí ọdún kan kí ni fibroid yẹn tó ti bẹ̀rẹ̀ sí ń grow padà nínú wọn. Àwọn tí wọ́n dẹ̀ gbọ́ tí wọ́n ọ̀dà egbògi ìjúwa yìí egbògi fibroid yìí gbogbo ẹ̀ met ni ó ń shrink fibroid tó wà nínú wọn yẹn ń shrink pátápátá. Nígbà tí wọ́n bá máa dọ́dọ̀ wa àní kí wọ́n lọ ṣe kí ló ti ń porúkọ ẹ̀ wá fún wa test tó bá ti gbede tó ti ṣe scan tó gbede taari abẹ́rẹ́ iṣẹ́ pẹ̀lú wọn. Sórí egbògi ìdámilójú gan ó ṣiṣẹ́ fún ìju gidigidi gan ni. I am telling you má miss àwọn opportunity yìí. Kò dìgbà tí wọ́n bá mú ọ̀bẹ kí wọ́n fi la inú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó fi ọ̀bẹ la inú ẹ̀ tó láwọn yọ fibroid jáde ó tún padà grow ni. Ọ̀dà ẹ̀ kíákíá egbògi fibroid yìí ó ní agbára gan ó sì ń ṣiṣẹ́ gidigidi gan. Ọ̀dà kò pè mí sórí 08022040950. Egbògi yìí ó ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe inú ara. Anything tó bá wà nínú ara gbogbo nìṣe ni orí fífọ́ ni ààrẹ kìíní kan ṣe ẹni gbogbo nìṣe ló ń ṣiṣẹ́ fún. Tó bá jà ti fẹ́ lò àwọn egbògi tí ó wà nílẹ̀ yìí tó bá ti fẹ́ lò wọ́n ìwọ gẹ̀ẹ́tì ògì kó o po ògì yẹn tó bá ti pò kó jẹ́ kó ṣàn ìwọ bu ṣíbí kan kó o bù sínú ògì yẹn po dáadáa kó o gbé mu kó o ríṣẹ́. Sórí egbògi gbogbo nìṣe yìí ó ń ṣiṣẹ́ gan ó ń ṣiṣẹ́ láti orí títí dé àtẹ́lẹsẹ̀ ni. Tó bá ti lè lò wàláì ó máa gbádùn ara rẹ gidigidi gan. Èyí òun ni egbògi ara ríro ó máa ń ṣiṣẹ́ gan pàápàá tí iṣẹ́ ẹ bá jẹ́ pé iṣẹ́ ìdúró ni látàárọ̀ títí dalẹ́ ó nílò egbògi yìí kò dẹ̀ ní side effect. Ẹlòmíì lo paracetamol. Obìnrin kan pè mí ní last week ó ní wo in fact ó ní gbogbo body kí la máa ń pè o bóyá body killer àbí pain killer yes pain killer drugs tóun ń lò ó ní kò sí ìtò ṣiṣẹ́ rárá mọ́ ó ní kò sí ìtò ṣiṣẹ́ kẹ̀ wò ó kó tètè ọ̀dà tó bá ti ń lo pain killer tí kò ṣiṣẹ́ mọ́ kò lè ṣiṣẹ́ mọ́ nìyẹn o. Tètè ọ̀dà egbògi tá a fi ewé àti egbò ṣe ewé àti egbò tí ọlọ́run ni. Má jẹ́ kẹ́nikẹ́ni kó convince ẹ̀. Ọlọ́run ló dé ewé ọlọ́run ló dé egbò òun dẹ̀ làwa mísì sí ìgbà tó ń ṣiṣẹ́. Kó ọ̀dà ẹ̀ kíákíá egbògi ara ríro ó yẹ pé látàrí títí dalẹ́ ó máa ń dúró ni àbí iṣẹ́ ìrìn òun ni iṣẹ́ rẹ̀ onídìí egbògi yìí egbògi ara ríro. Ìkẹrin tí mo fẹ́ sọ nípa ẹ̀ òun ní egbògi sọ́ọ̀gùn táwọn èèyàn máa ń pè ní arthritis onídìí ẹ̀ gidigidi gan. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà nínú òtútù nílùú èyìnbó egbògi yìí ló nílò. Tó bá fẹ́ lò bó ṣe wà yìí tó bá yẹ pé ẹni tó mọ ọtí lò ní ìwọ bù sọ́wọ́ báyìí. Tó bá pẹ́ ẹni tó mọ ọtí mu ni ọtí dry gin ni mo sọ o ìwọ bù egbògi yìí sọ́wọ́ kó o dà sẹ́nu kó fi ọtí tì. Tó bá dẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ wípé ó mọ ọtí mu ni ìwọ po ògì. Tó bá ti rí ògì lọ po custard bu ṣíbí kan nínú egbògi yìí po dáadáa kó o gbé mu wàá rí bó ṣe máa rí. Egbògi àwọ̀ká wọ́n tún máa ń pè ní àwọ̀ká wọ́n ń pè ní sọ́gun àwọn ìbò á máa pè ní arthritis. Tètè kó ọ̀dà tiẹ̀ kíákíá. Èmi ní ọmọ yín tòótọ́ bàbá confam JP. Ọ̀dà lórí nọ́mbà yìí ó lè pè wá lórí Facebook ó lè pè wá lórí YouTube
orí workshop ó dẹ̀ lè pè wá direct náà, ó lè send message sí mi láti order tiẹ̀. Àwọn egbògi mẹ́rẹ̀ẹ̀rin yìí, egbògi ìjú, egbògi Gbogbonise, egbògi ara ríro àti egbògi ṣọ́ngu yìí, egbògi tó ní agbára ni. Ọlọ́run ló fi rán àwa o, a sì fi ń tọrẹ fún ọmọ aráyé. A fi ń sọ fún àwọn ọmọ aráyé wípé nínú ohun tí Olúwa fi rán wa, a fi ń ṣe àǹfààní fún ọmọ aráyé. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ aráyé náà, àwọn ni wọ́n ń gbé oríyìn fún wa, táwa sì ń gbé oríyìn fún Elédùmarè, ẹni tó fún wa ní ọgbọ́n, tó sì fún wa ní òye láti mú ewé kìíní pọ̀, tá a mú ìkejì pàtì kẹta, tó dẹ̀ padà di ohun tí a fẹ́ jẹ́ kó di. Pè wá kíákíá, kò síbi tí DHL tí kò lè gbé ọjà wa dé o. Amẹ́ríkà wọ́n ń débẹ̀, Canada wọ́n ń débẹ̀, UK wọ́n ń débẹ̀, Scotland wọ́n ń débẹ̀, Dublin, gbogbo Europe pátá. DHL ó ti jẹ́ kí iṣẹ́ wa kó easy gan, á gbé déwájú yàrá ẹ̀ ni. Order kíákíá, ẹ ṣé gan ni. Happy weekend fún gbogbo yín. God bless you. Láti fi tẹ̀tí ń wò wá. Thank you.